ó sì ní báyìí o. Oh yeah. One ball. Oh yeah, brother. Hello. Oh yeah. Wọ́n ní ẹ wọlé. Àwọn bíbá náà, àwọn Mr. Akini ni. Ẹ bíbá yìí ni. Jẹ́ Apollo ni. Ìkà bẹ́ẹ̀ mi sá. Ó ṣàrẹ́ mọ́. Oh yeah. Oh yeah. Charlie. Brother V. Àṣẹ àmì àṣẹ Ọlọ́run. Wọ́n tẹ̀ sí fún wa rí náà ní ayé orí mo sọ̀rọ̀ yẹn mo sọ yẹn lórí platform ibi àgbo yẹn ọwọ́ wa lọ́wọ́ náà tẹ̀lé látò.
Ini kò kọjú ẹsẹ̀ òfin kò kọjú ẹsẹ̀ níbọ̀ yìí. Wọ́n sì yàn kọ́ bẹ̀. Agbára wo èyí kì í tẹ́lẹ̀ sọ̀rọ̀ rẹ̀. olórí fáfọ ọ̀rọ̀ mìlẹ̀ wà ní tìkọ́lé ọ̀rọ̀ bọ̀ sí ọ̀rọ̀ mìlẹ̀ ní ayé tó ń lọ yìí ọlọ́run ó ṣe kúndùn méje yàrá mẹ́fà ọ̀rọ̀ mìlẹ̀ ní ayé tó ń bá obìnrin àjẹsùn ọ̀rọ̀ wa gbọ́ pé ọ̀rọ̀ mìlẹ̀ ní oṣù síbẹ̀ wọ́n mẹ́jọ ọ̀sọ́gun orúkọ ní ẹgbẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn wọn lẹ́jọ́ ọ̀rọ̀ ní ẹ̀fọ́ mìlẹ̀ rẹ̀ olódógójì ọjọ́ kùn tó tàbí ọ̀rọ̀ wọ́n bẹ̀rẹ̀ sọ fún àtàrí ní ẹgbẹ́ ẹgbẹ́jọ́rùn làlẹ́ mú wá olóògbé ọdún kan tó dáṣẹ́jọ́ mi wọ́n jọ lórí àpárá oníjọba rẹ̀ ní mọ̀múra mọ̀mú jẹ́ lọ́wọ́ àpárá òkè ààrẹ wa gbọ́dọ̀ bá ń sẹ́ mọ̀múrẹ́ gbọ́dọ̀ bá ń sẹ́ mọ̀múrẹ́ àfimí kọ́míjà àfimí ìkọ́ni ìforí adé ìyá àlùkò ní borí ògùn yọ̀dọ̀ tí ọ̀fọ̀kọ́ bá pé gba ní tì ẹyọ̀ kan ṣoṣo láyé yá lóhùn ẹni tọ́lọ̀ ń yá lóhùn rè táyé yá lóhùn rè ó sì ṣe pẹ́ tí ọ̀fọ̀fà bá pé gba ní tì ẹyọ̀ kan ṣoṣo láyé yá lóhùn kì í pé méjì ẹni tọ́lọ̀ ń wá yá lóhùn rè táyé yá lóhùn rè ó sì pọ̀ fún wa. ẹ mọ̀ bí mi ìṣe mi ni ìṣe mi ò ní já fi mi palẹ̀ láéláé ẹ mọ̀ bí mi ìṣe mi ni ìṣe ètò oníjà fi mi ṣe ẹ mọ̀ bí mi ìṣe mi ni tí o bẹ akérègbè tó níjà fún bọ̀ ìsìn ewé ayé náà àárín kan tẹ̀ ń tẹ̀rẹ̀ ń tẹ̀yẹ ẹ bá ń dènà dé ààrẹ wa ààrẹ ó ti lọ tán àwọn kan máa jiyàn pé ọbẹ̀ lórí ilé ni ó fọ gẹ̀rẹ́ ni. Àbákan tó lọ pèlè ẹ lọ́wọ́ ní ogun àwọn ọmọ ya dúrótì àwọn yàrá dúrótì ẹni ṣiṣẹ́ o Yorùbá ní pé ìlà ń bẹ lẹ́yìn ọgbà àárín láwùwà lẹ́yìn ní kí tí ń bẹ lẹ́yìn ọgbà ààrẹ tí a ètò ọlọ́mọ gbà fún mi wọ́n gbà fún ààrẹ wa rẹ̀ ààrẹ Àgbẹ̀kọ̀yà gbogbo Ọ̀yọ́ state gbogbo Nàìjíríà ẹni ló ààrẹ Àgbẹ̀kọ̀yà gbogbo Nàìjíríà ààrẹ Àgbẹ̀kọ̀yà gbogbo Nàìjíríà àtẹnitọ́ fẹ́ àtẹnitọ́ ààrẹ wa rẹ̀ ẹ bá ṣe lóògùn ọ̀fẹ́ o. Àtẹnití ọ̀fẹ́ àti ha àti President Àgbẹ̀kọ̀yà gbogbo ilẹ̀ Yorùbá àti Nàìjíríà lápapọ̀. Mo ti bẹ̀rẹ̀ ọ̀rẹ́ ti pẹ́ àwọn ọdẹ ọjọ́ ọmọ Yorùbá wá ń bẹ̀rẹ̀ ọ̀rẹ́ náà sì ń sọ̀tẹ̀. Ó tẹ̀ wọ́n ní ẹmọ sọ̀tẹ̀ àmẹ́ẹ̀dì. Ọtí ọtẹ̀ wọ́n ẹ̀rọ lọ́lọ́run fún un. Ẹmọ sì bẹ́ẹ̀ ọmọ lọ́lọ́run fún un. Torí pé bó ṣe wà yìí, ó ti mú ọ̀fà mẹ́ta ó ti gbẹ mẹ́ta. Yàtọ̀ ó sì fagbè agbẹni gbogbo tó wá ṣe láyé àṣìgbè ni ààrẹ ti mú ọ̀fà mẹ́ta ọgbẹ mẹ́ta ó fún àlùkò ní ọmọdé níyìn ni àgbà níyìn ni babaláwo níyìn ni àfáà níyìn ni ẹ má tètè àmì ó lẹ́nu yóò ní kò láéláé ààrẹ mú ọ̀fà mẹ́ta ó sì tún gbẹ mẹ́ta ó mú ti ẹkùn fún ẹkùn ní ọ̀sẹ̀rẹ̀ kan tí ó dìtẹ̀ lẹ́yìn ó ní gbogbo ìmọ̀ràn tó ń bá dìlẹ̀ bàbájú kàmọ́ ẹ̀ ní ẹkùn ó ní mọ̀ràn wọn dà gbogbo ìmọ̀ràn ààrẹ ti dàrú gbogbo àwọn ìmọ̀ràn àwọn tó ń dìtẹ̀ ààrẹ ti dàrú pátápátá àbí òní gbé náà kó fún páláíláí gbogbo àwọn tó ń dìtẹ̀ rẹ lọ́mọdé lágbà àtẹnudẹ́ fún sínú tó tún sínú tí tuntun fún jáde lọ́mọ pa wọn rẹ ní. torí bí àbátí aláǹgán bá dànù ìṣà òkè gbà báláǹgán mọ́ bá ní dúdú ni Olódùmarè á ní ó bá ní funfun ni Olódùmarè ó ní tó bá ní pupa ni ebi mẹ́ra ní hin kẹkẹsẹ ní sẹlá òjò jímẹ̀rẹ̀ ní sẹlá òjò ẹranko o ti bá sọ lẹ́ni àrọ̀ ọ̀rọ̀ mọ́ ní. ààrẹ amẹ́ Ọlọ́run ló ti yọ bẹ́ẹ̀ kò ní parí láéláé kò
ní parẹ́ láíláí ó gbọ́ ọ̀tọ̀ ó lè wà lẹ́yìn odi ìlú tó báyìí ẹ mọ̀ lọ́wọ́ ẹ̀sìn bẹ́ẹ̀ wọ́n wá rẹ̀ tí ń kó bẹ́ẹ̀ ọ̀dà àbá kó o tó ń pè ní múlẹ̀ kí o sì bẹ́ẹ̀ lọ ẹ mọ̀ jẹ́ àdàlẹ́ ara wa o yóò bá ní gbogbo ẹja dó tirẹ̀ ẹ mọ̀ jẹ́ ká mọ̀ wò pé ẹja mọ̀ tirẹ̀ mọ̀ sóòlù lọ́mọ jíjọ yẹn. gbogbo ẹ tó bá lọ́kọ̀ ní tó kù ọ̀rọ̀ pa wọ́n rẹ̀ ní. olóyìnbó ní wait for time. yes ẹni ká wait for time tiwa ọmọ yẹn ká bẹ̀. àárín kò kí ayọ̀ ṣe àádẹ́gbẹ́. kóyèké pọ̀ nbí kóyèké pọ̀ nbí. olùkọ́ lọ gbogbo yẹn. Àwọn Agbekoya olúwa látọ̀ṣì. Mayor. Ó yá. Agbekoya, ẹjọ́ Agbekoya olúwa látọ̀ṣì, àwọn olúwa látọ̀ṣì. Ẹ̀yin náà ni, mo fẹ́ dọ̀ṣì ni, ìyá mi lè tẹ̀lé yín. Ètò. Jọ tó bá ti yà á kò. Ẹ̀jẹ̀ kan yà ó ti pẹ́ ìfà méjì lọ́lọ́ dáyọ̀ ọmọ ìdùn akọ̀ wà lẹ́kọ̀ọ́ ẹ jọra gan. ọ̀gá wa ni o. Kò mú agbára. Ó já sọpẹ́ ó padà já sọpẹ́ Ìgbòho Ṣàmú ló padà já sọpẹ́ ẹni sọ lẹ́nu ó pàdánù ohun gbogbo Olùbàdàn kábíyèsí ẹ ṣeun o àìmọye ìgbàlárò kan àti mẹ́kún ọ̀sùn dá wá àìmọye ìbéèrè tí bàbá dámì àti bíra ẹ̀ nígbà ojú ogun lè ọmọ olórí oníkú sí pọ́ọ̀ṣìkà bókun díẹ̀ kókó sí kòtò mọ̀nàmọ́ná àṣìṣe ìmọ́lẹ̀ fọ́mọ olóore o Olùbàdàn kábíyèsí àmúre ọba Lámídì Ládọjà bàbá ló lọ́mọ ẹni oníṣèdí bẹ̀bẹ̀rẹ̀ káfílẹ̀kẹ̀ sí di ọmọ ọlọ́mọ bàbá rántí bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ wọ́n rí pé májàsọ́lá ò kí n jíjà ẹbí o ọba Ládọjà ló jẹ́ kó tún yé mi pé Ìbàdàn kọ̀ wọ́ sí Ìbàdàn kọ̀ yàn jẹ́ àtúnfàsìkò ìdúpẹ́ lọ́wọ́ ààrẹ wa
Aṣíwájú Ahmed Tinubu torí bárẹ̀ ògbà kò sóhun tẹ́nìkan ṣe sí. Gbogbo ọmọ Oòduà ní tilé toko, gbogbo Afẹ́nifẹ́re nílẹ̀ yìí àti lókè òkun amóore o. Kàlàáfíà ó jọba ní Sunday Igboho ń fẹ́. Kórílẹ̀-èdè ìgbòkè àgbà káwọn ọmọ Yorùbá wà lálàáfíà. Ogun ajínigbé ajínigbá dọ̀rọ̀ ìtàn lọ́mọ Adéyẹmọ ń fọ́n rere. Gbogbo onílára ẹ̀dá ẹ̀ káàárẹ̀, gbogbo abẹ̀yìn bẹ̀bọ jẹ́ múra sí i o. Ó tàn bí ó tàn lórí wọn nígbà tójú ogun lé. Ẹ ti gbàgbé ó ń bọ̀ àwọn láńdẹ̀ẹ̀dẹ̀. Tó bá ní kó kan ilẹ̀ tó máa mọ̀la kò sẹ́ni tó yé. Ẹ jẹ́ àfìfẹ́ lò ká ṣera wa lọ́kàn ní màjà sọ́lá ń fẹ́. Torá lọ́pọ̀ à ń jọ wọ́n, àníyàn à ń jà tẹ̀. Ọmọ ẹlẹ́ran tó ń jẹ gungun ká fòpin sí o. Ìgbòho ṣàmó kí ọ̀ka bọ̀. Ilé bàbá ọmọ kó màmá bọ́mọ lẹ́rù. Olùbàdàn kágbá má ṣetán lórí ilẹ̀ o. Ìgbòho ti dé, mo kí ọmọ ajá sọ́ọ́lá o. Ògbòdò owó ní láàfin ògbòdò ààrẹ wá jáwé oríjì oṣù olé ní bínú ni àtẹni tí ọ̀fẹ́ gbà ọmọ tó gbẹ di ààrẹ wa sápọ̀ ganrin lórúkọ tí à ń pè ọjọ́ fílíìmù lórúkọ tá à ń pè òun ló dín fáfọ̀ Ọ̀rúnmìlà tí ń tì kọ́lé ọ̀run bọ̀ sí Ọ̀rúnmìlà nílé ayé tó ń lọ yìí Ọlọ́run ó ṣe gudugu méje yàyà mẹ́fà Ọ̀rúnmìlà tó dé ayé tó ń bá obìnrin àjẹsùn aláìwá gbọ́ pé Ọ̀rúnmìlà tí ó tó ṣe bẹ́ẹ̀ wọ́n mẹ́jọ orúgbó ní ẹjọ́ ọ̀run ẹjọ́ wọn lẹ́jọ́ ọ̀nà ẹ̀fọ́ Ọ̀rúnmìlà rẹ̀ olódogójì ọjọ́ kún tó dábí Ọ̀rúnmìlà wọ́n mú ẹjọ́ ọ̀ṣọ́gun òbí lẹ́jọ́ wọn lẹ́jọ́ Ọ̀rúnmìlà ní olódogójì oṣù kún tó dájọ́ Ọ̀rúnmìlà wọ́n mẹ́sàn sọ fún atari ogun atari ní ẹjọ́ Ọ̀rúnmìlà lẹ́ mú wá olódogójì ọdún kún tó dájọ́ Ọ̀rúnmìlà wọ́n jẹ́ fẹ́ àparò ní mọ̀múra mọ̀mújẹ́ lọ́wọ́ àparò òkè ààrẹ wa gbọ́dọ̀ bá ń sẹ́ mọ̀múrẹ́ mọ̀mújẹ́ gbogbo tẹ bá ń sẹ́ mọ̀múrẹ́ mọ̀mújẹ́ àfimí lórúkọ méjì àfimí ìkọ́ ní borí adé ìyálùkò ní borí ògùn ìyọ̀lú tí ọ̀pọ̀ bá pé gbanítì ẹyọ kan ṣoṣo láyé yá lóhùn ẹni tọ́lọ́run yá lóhùn rè táyé yá lóhùn rè òun sì ṣe pẹ́ tí ọ̀pọ̀ bá pé gbanítì ẹyọ kan ṣoṣo láyé yá lóhùn kì í pé méjì ẹni tọ́lọ́run wá yá lóhùn rè táyé yá lóhùn rè òun sì pọ̀ fún wa. Ẹ mọ̀ bí mi ṣe mi ní ṣe mi ò ní já fi mi palẹ̀ láéláé ẹ mọ̀ bí mi ṣe mi ní ṣe ètò oníjà fi bọ̀ sí ẹ mọ̀ bí mi ṣe mi ní iṣẹ́ obì akérèbó tó oníjà fi bọ̀ ìsà ewé ayé náà láàrin kọ̀ọ̀tẹ̀ tí ọ̀rẹ́ ń tọ́ yẹn ẹ bá ń dènà dé ààrẹ wa ààrẹ ti lọ tán àwọn kan máa jiyàn pé ọbẹ̀ lórí ilé ni ó fò gẹ̀rẹ́ ni. ààrẹ pẹ́ bọ̀ ẹ sì tọ́ bí mo ṣe wí yẹn ni ó ṣe rí àbákan tó lọ pẹ̀lẹ́ lọ́wọ́ ní ogun ààrẹ fún àdó ìjábọ̀ ẹ̀fọ́ àdó àwọn ọmọ ya gbé tì. mo tọ́kì ṣé gbogbo ẹ̀ tẹ́ bá fẹ́ ra aṣọ tẹ́ bá fi wọ́pọ̀ sọ́gbà sí aṣọ yìí ní 3/4 ẹ jẹ́ kí n fi ṣòkòtò ẹ̀rọ yìí mo wá ní aṣọ yìí ní size by size ẹ lè fi rọ́ọ̀kì sọ́mà àsìkò ìsìn ẹ ra aṣọ sọ́mà sílẹ̀ tó bá dá àsìkò sọ́mà èmi náà máa yí owó sókè o ìtí dọ́là tí ẹ̀ ń fọ́ yìí èmi náà máa yí sókè o for example èyí tẹ́ bá rà lẹ́yìn àsìkò ìsìn ní $20 example ni o tó bá dá àsìkò sọ́mà èmi gan sọ di $35 so ó bẹ́tà kẹ́ra aṣọ sọ́mà yìí sílẹ̀ àwọn aṣọ tẹ́lẹ̀ fi rọ́ọ̀kì sọ́mà ṣẹ́rẹ́ aṣọ tí mo wọ̀ yìí mo ní wọn lóríṣiríṣi mo dẹ̀ ní wọn ní size by size 3/4 ní ṣòkòtò ẹ̀ ṣòkòtò ní kì í ṣe skirt o ṣòkòtò òun ló wà bẹ́ẹ̀ 3/4 ṣòwò nìyí mo dẹ̀ ní wọn ní size by size lóríṣiríṣi ẹ̀yin tẹ́ bá sọ́ra size yìí wà ẹ̀yin tẹ́ lo size 14 ẹ̀yin tẹ́ lo size 16 mo ní aṣọ ìfún yín kò wá ṣe láwọn eléyìí kan ni mo ní tẹ́lẹ̀ fi rọ́ọ̀kì sọ́mà o mo tún wá ní àwọn kan mo kàn mọ́mọ́ mi ò display ní due to this period pé àsìkò tútù la wà yìí ṣe rí àwọn aṣọ yẹn tó bá di àsìkò sọ́mà ṣe rí gbogbo showroom mi gbogbo àwọn bèbí oníke mo pé lọ́la yìí gbogbo àwọn ike yẹn òun ni máa tò wọ́n sí máa kó gbogbo èmi làwọn dábòlẹ̀ yẹn kúrò because they are very beautiful máa wá ṣe ní ìṣètò yẹn pé
oníkálukú ọmọdé bẹ́ẹ̀ á máa ṣe kàmí bí mo ṣe máa tò wọ́n nìyẹn. So ẹ̀yin tẹ́ bá ní ìdáwọ́ aṣọ yẹn you can call me, ẹ pè mí ẹ̀yin ìyá mi, ẹ pè mí màá display wọn fún yín. Materials mixed with àdìrẹ ni and they are very lovely, very lovely. Tí bá sọ fún yín pé nǹkan lovely, trust me, òyìnbó gan ti rà nínú ẹ̀ tó sọ fún yín pé I'll use this one during the summer, mo ní yí ẹ̀ aṣọ summer ni ó fine gan dáadáa. Kò síbi tẹ́ lè lọ ní summer, ẹ lè lọ sí get together party, ẹ lè lọ sí birthday party, ẹ lè lọ sí dinner, ẹ lè lọ sí fún anything. Kò síbi tẹ́ lè lọ tó bá dásìkò summer. And àwọn eléyìí náà kẹ̀dẹ̀ nìyí tó bá dásìkò summer kò sí occasion tẹ́ lè lò wọ́n lọ because àdìrẹ ńláńlá lélẹ̀ eléyìí ò ṣàwọn àdìrẹ nylon, àdìrẹ ńláńlá, àwọn aṣọ àdìrẹ ńlá guinea tó máa fi ṣe àdìrẹ yẹn òun ni aṣọ tẹ́ ẹ̀ wò lọ́wọ́ mi. Mo dẹ̀ wá ní wọn ní size by size lóríṣiríṣi. Ṣé tún wá rí aṣọ tẹ́ ẹ̀ wò yìí okùn tún wà nù ẹ̀ tẹ́ máa fi adjust tẹ̀ síbẹ̀ bá ṣe fẹ́ kó ṣe gbé shape yìí jáde sí. Ṣé rí báyìí sí pé ó tún look fitted lára mi báyìí, ṣé rí sí pé sí tí mo fi sílẹ̀ ó tún ṣe okùn wà nù ẹ̀ mi ò so dáadáa tí bá sokùn yẹn sí ẹ rí bó ṣe máa look fitted lára mi. So gbogbo ìmọ̀ mi tẹ́ bá nìdẹ̀ ẹ pè mí. Bákan náà èyí dájú mi tẹ́ bá fẹ́ àwọn titi yín náà mo ní titọkùnrin náà tó jẹ́ 3/4 pound tẹ́yìn náà lè lò lásìkò summer ó wà available. Mo dẹ̀ láwọn long sleeve bùbá àti ṣòkòtò tẹ́ lè lò ó wà available. Èyí tẹ́ bá ti fẹ́ ẹ pè Lady K ìfẹ́ olúwa mo wà available. Tó bá dẹ̀ jẹ́ àwọn búbù náà ni ẹ pè mí ó wà available. Kò síbi tí mi ò fi send ọjà sí. Ẹ má dẹ̀ gbàgbé pé danger wa ó wà available tó ń tà lọ wìtìwìtì. Ẹ má dẹ̀ tún wá gbàgbé ẹja àdìrà. Ṣé rí pẹ̀lú gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ayé yìí ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ ká túra wa sílẹ̀. Bóyá torí iṣẹ́ tèmi ṣe ni a lot of things ni mo máa ń gbọ́ ìrírí ayé lóríṣiríṣi àwọn so many things tó ń ṣẹlẹ̀ sí àwọn èèyàn tó ní agbára and gbogbo àwọn kiri kì í ṣe jọ́kan ló bẹ̀rẹ̀ o. Ẹ jẹ́ ìjókòó kí n sáyé ṣí wa ní síbẹ̀. Gbogbo àwọn kiri kì í ṣe jọ́kan ló bẹ̀rẹ̀ o, ó ti máa bẹ̀rẹ̀ tipẹ́. Ṣẹ̀rí àwọn ogun kan wà ọmọ program ẹ̀ ni ó nígbà tó máa bẹ̀rẹ̀ iṣẹ́. Àwọn iṣẹ́ kan wà tó jẹ́ wípé ó máa ti bẹ̀rẹ̀ tipẹ́tipẹ́ ṣùgbọ́n yóò ní mọ̀. Ìmí dẹ̀ wà òjijì ló máa dédé bẹ̀rẹ̀. Òun ló fi jẹ́ wípé èèyàn gbọ́dọ̀ máa dira. Ṣé rí bíbélì fún àwa Christian bíbélì wa pé gan, bíbélì pé gan. Kò sí ẹni tí ò lógun láyé, kò sí ẹni tó bá sọ fún yín pé òun ò lógun ẹ sọ fún pé èmi Lady K mo ní kẹ́ni yẹn shut up. Ó ní kò sí ẹni tí Ọlọ́run dá láyé tí kò ní ogun, especially wo tó bá wá jẹ́ ológo. Àìdá o jẹ́ ẹni tó máa ní ògo gan nínú ìgbéyàwó ẹ, àìdá ọkùnrin náà àbóbìnrin ni ẹ, ògo wà nínú ìgbéyàwó. Ògo ìgbéyàwó dẹ̀ wà ní grade by grade. Ògo ìgbéyàwó mi ó dọjọ́ alẹ́ kẹ́ tó mọ̀ yìí kẹ́ tó mọ̀ pé yes Ọlọ́run fún yín ní ògo àti èrè nínú ìgbéyàwó yìí. Ó dọjọ́ alẹ́ ìbí kẹ̀dẹ̀ ní àti ọ̀sán lèèyàn máa ti mọ̀. Ṣé wá rí ògo tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀ kò sí níjọ́ tá ti dá wa báyìí láti dá wa mọ́ ògo. Ìjọ yẹn náà dẹ̀ làwọn ẹni bí ìka ènìyàn ti mọ̀ wípé yes ẹni ní ògo irú ògo báyìí ló ní. Ẹlòmíì tó jẹ́ pé ògo ìgbéyàwó ọjọ́ alẹ́ ló ní tó bá di ọ̀sán ìgbéyàwó àdàrú àbí kọ́kọ́ kó bóbìnrin míì lọ, àbí kọ́kọ́ bọ́ obìnrin míì lọ, àbí kọ́kọ́ kọ̀ máa ṣe ṣìnà káàkiri. From there òun fún ara wa ní sùúrù àwa fàyè lẹ̀ fún Sátánì yẹn. Sátánì àwa padà gba gbogbo ògo àwa di ohun tí ìgbéyàwó yẹn máa bàjẹ́. Ògo wà ní ọjọ́ alẹ́. Iyì ni fún ènìyàn kéèyàn máa sọ wípé yes mo ń ṣe 30 years wedding anniversary 40 years 50 years. That is why tí báyàwó tó bá ń ṣerú ayẹyẹ bẹ́ẹ̀ yẹn inú mi máa ń sòdùn. Ṣé wá rí ògo ìgbéyàwó ọjọ́ alẹ́ ẹlòmíì? Sátánì lè lọ prógrámù iṣẹ́ burúkú yẹn sí ara ọmọ tó jẹ́ pé ara ọmọ ló máa ti bẹ̀rẹ̀ iṣẹ́. Ẹ má jẹ́ kí n rojọ́ jù. A lot ló ń ṣẹlẹ̀ nínú ayé. Ọ̀nà tí Sátánì dẹ̀ gbà ó pọ̀ gan. Ṣùgbọ́n Ọlọ́run ò ní fi wá sílẹ̀ fún Sátánì mú. Ẹ jẹ́ ká tọ́jú ara wa ká dira wa. Ẹlòmíì ọmọ ní àwọn ọmọ mi tí kankan ò ṣe tẹ́lẹ̀ ó kàn dédé bẹ̀rẹ̀ lójijì ó kàn dédé ṣe nígbà tó yẹ pé ẹ ti ríra ayé tọ́ ní ìrírí ẹni tí kò ní ogun. Ẹ ti jòkó rẹpẹtẹ, ẹ ti rẹpẹtẹ, ẹ ti balance pé kò sí nǹkan kan jàre, everything lọ smoothly. Tó sì jẹ́ wípé Sátánì ń dọdẹ, kò sí ẹni tó ráyé gbé tí Sátánì ò mọ́nítọ̀.
kò sí ẹni tó ní ìfọ̀kànbalẹ̀ láyé ẹ̀ tí Sátánì ò bá mọ́nítọ̀. Ní agbára Ọlọ́run Sátánì ò ní rí wa mú. Fún àǹfààní èyí tẹ́ bá wá ní ìdáwó kan tẹ́ lè lò fún ìṣọ́ra, fún protection, fún course breaker, fún victory àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lóríṣiríṣi, àti mercy àti ẹ̀yọ́nú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, ẹ pè Lady K Ìfẹ́olúwaṣò. Kò sígbà tẹ́ pè mí tí ẹ̀dẹ̀ bá àwọn àkànṣe iṣẹ́ ńlẹ̀, torí ẹ̀ mo ṣe máa ń ṣe tó máa ń pọ̀ sọ́wọ́. Àwọn iṣẹ́ lóríṣiríṣi ó wà available ní Lady K African Store. Àdúrà gbogbo wa máa gbà lórúkọ Jésù. Gbogbo ẹ̀yin tẹ̀sí ń ra spiritual items lọ́wọ́ mi ní agbára Ọlọ́run, ẹ túbọ̀ máa ní testimony àyọ̀sí, because tẹ bá ní testimony àyọ̀sí lẹ́ máa introduce mi náà sáwọn èèyàn pé ẹ pé Lady K anything ẹ ṣe kí ni ẹ rí títóbi ìyanu Ọlọ́run lọ́dọ̀ ẹ̀. So ní agbára Ọlọ́run ẹ túbọ̀ máa rí ìyanu Ọlọ́run sí ni. Àdúrà yá máa gbà lórúkọ Jésù. Gbogbo agbára kágbára gbogbo kógo tó lè fẹ́ máa lẹ̀ mọ́ ẹnikẹ́ni nínú èmi àti ilẹ̀ alánú àgbé ogun náà mi, àjọ jẹ́rìí sí agbára Ọlọ́run, bẹ́ẹ̀ ló máa rí, kò ní yí padà. Jésù Olúwa wa, àmín àmín lórúkọ Jésù. So ẹ má gbàgbé láti patronize Lady K African Store. Bákan náà ẹ má gbàgbé láti patronize mi pẹ̀lú African food. Sẹ̀mó wà o, wheat wà o, soya beans powder wà o, beans flour ó wà o, kí ló lóun jẹ rice flour. Ẹ̀yin èèyàn tẹ́ bá jẹ rice flour yẹn, oh my god, ó mà fine, ó wà pàgọ́. Ẹ rọra fọbẹ̀ ẹ̀gúsí jẹ abẹ́fọ̀ ọ̀ìlà, ó mú yes ó gbá sí àmà lọ ní tìrìtìrì. Kódà àwọn ọmọ gá tún máa bí ní pé what are we eating? This one is very sweet o. Ó wà okay gan, ó wà okay, rice flour ó fine gan. I have cook it bó ti jẹ́, ó wà okay. So ẹ̀yin tẹ́ bá dìde ẹ pè mí. Bákan náà ẹ̀yin tẹ́ bá fẹ́ ra anything tẹ́ bá fẹ́ bá bọ̀ wá sí Lady K African Store. Tó bá jẹ́ jewelries náà ni, tó bá jẹ́ nǹkan tẹ́ lè fi ṣe orí, tó bá jẹ́ àwọn aṣọ lóríṣiríṣi, aṣọ yapa sí bíbà yàtọ̀ sáwọn sample, aláwọ̀ skirt and blouse, aláwọ̀ kaftan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Èyí tẹ́ bá ti fẹ́ ẹ pè Lady K Ìfẹ́olúwaṣò, the baby of Oduduwa nation. Mi ò ní wá ayé tí ojú òní tì wá láṣẹ Èdùmàrè. No going back. Donald Trump, we want our nation. Divide Nigeria. Bye for now.